bí ẹ ṣe ń ka ìròyìn yìí, àwọn mọ̀lẹ́bí bàbá Ìjẹ̀ṣà èèyàn gbajúmọ̀ òṣèré tíátà adẹ́rìn-pòṣónú ni James Láńrewájú Ọláyínká tọ́pọ̀ èèyàn mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà. Wọ́n jẹ́ kí Yorùbá Tòótọ́ mọ̀ pé ọkùnrin náà ó sun ẹkún púpọ̀ ní ọjọ́ Ẹtì ìyẹn ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ 28 oṣù kẹfà ọdún yìí. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀, kí ló ń pa bàbá Ìjẹ̀ṣà lẹ́kún lọ́jọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá? Ó mà ní ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà ní ìpínlẹ̀ Èkó tí wọ́n dá pé kó lọ ṣe ẹ̀wọ̀n ọdún 5 lórí ẹ̀sùn ìṣekúṣe ọmọdé tí wọ́n ló ṣe ọmọdé àti bó ṣe ń fọ ọwọ́ tẹ ọmọdé lára lọ́nà tí kò bá òfin mu. Ẹ rántí pé láti ọdún 2019 ni wàhálà ọ̀hún ti bẹ̀rẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà nígbà tí gbajúmọ̀ obìnrin adẹ́rìn-pòṣónú ni Dámilọ́lá Adékọ̀yà, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Princess, tó fọlọ́pàá gbé bàbá Ìjẹ̀ṣà pé ó fipá bá ọmọ ọ̀dọ̀ òun tí kò tíì tó ọmọ ọdún 22 lábẹ́ òfin, ó fipá bá a láṣepọ̀ tó sì jẹ́ pé oṣù kẹrin ọdún 2019 ni wọ́n gbé bàbá Ìjẹ̀ṣà kó tó di pé ilé ẹjọ́ dù ú sí ẹ̀wọ̀n lọ́jọ́ 14 oṣù keje ọdún 2022. Ṣùgbọ́n tí bàbá Ìjẹ̀ṣà tó pe ẹjọ́ kòtẹ́milọ́rùn bó tiẹ̀ jẹ́ pọ́gbọ́ ẹ̀wọ̀n ló wà látìgbà náà pé kí wọ́n gba òun nítorí pé irọ́ ni wọ́n pa mọ́ òun. Ṣá o, ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí bàbá Ìjẹ̀ṣà àtàwọn olólùfẹ́ pẹ̀lú àwọn ẹbí ẹ̀ ti ń retí ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n dá ẹjọ́ náà tó sì jẹ́ pé onídàájọ́ Fọláṣadé Òjó dá bàbá Ìjẹ̀ṣà lẹ́bi ni tó sì ní kó lọ ṣẹ̀wọ̀n ọdún 5 tó jẹ́ pé bí ọdún 2027 ni yóò tó jáde. Gẹ́gẹ́ báwọn mọ̀lẹ́bí bàbá Ìjẹ̀ṣà tí wọ́n bá Yorùbá Tòótọ́ sọ̀rọ̀, wọ́n ní níṣe ni ọkùnrin náà sun ẹkún kíkorò lọ́jọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá nínú ẹ̀wọ̀n. Wọ́n ní n tó ṣẹlẹ̀ sínú ẹ̀wọ̀n lọ́jọ́ tí wọ́n dájọ́ náà, wọ́n ní ẹni bá rí bàbá Ìjẹ̀ṣà àánú yóò ṣe gidigidi. Kódà wọ́n ní bẹ́ẹ̀ náà jẹ́ ọ̀tẹ̀ tó bá rí ipò tó wà lọ́jọ́ náà, àánú yóò ṣe. Wọ́n ní gbogbo ìgbàgbọ́ ẹ̀ ni pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò dá a sílẹ̀, yóò jáde láyọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n tó ní ìdájọ́ náà bá lójijì, ó sì pa á lẹ́kún. Kódà wọ́n ní kò lè jẹun rárá ní ọjọ́ náà, ìyẹn lọ́jọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá. Kódà wọ́n ní wọ ọjọ́ kejì ní ọjọ́ àbámẹ́ta tí ṣe Saturday ọ̀sẹ̀ tó kọjá náà. Bákan lọ̀rọ̀ rí, wọ́n ní inú ọkùnrin ọmọ bíbí ilẹ̀ Ìjẹ̀ṣà náà ó bàjẹ́ kọjá sísọ, tí wọ́n sì láwọn ẹbí ẹ̀ tí wọ́n lọ wò ó, ni wọ́n ṣe ń gbà nímọ̀ràn pé àmì wo ni ìyún àdánwò ilé ayé àti pé ojú ló pẹ́ sí ọdún 3 ò ní pẹ́ pé tóun náà yóò gba òmìnira tí yóò jáde kúrò lẹ́wọ̀n.